láti fi ipá bá obìnrin lò pọ̀. Nǹkan tí kò dáa pàápàá ni, ó lòdì sófin, ó dẹ̀ lòdì sí òfin Ọlọ́run gangan. Tóbi mójútó ọmọ ẹ̀. Ní tí ò bá ojú mu ni. Ó yẹ ká ṣe àtúnṣe sí i. Ipa tó kó láwùjọ kò dáa pàápàá. Pé kéèyàn máa fi tipá bá obìnrin lò pọ̀. Kí obìnrin náà dẹ̀ máa ṣiṣẹ́ ọkùnrin, nǹkan tí kò dáa pàápàá ni. Ó lòdì sófin, ó dẹ̀ lòdì sí òfin Ọlọ́run gangan. Torí kò bá mu. Obìnrin ní láti ṣiṣẹ́ obìnrin, ọkùnrin ní láti ṣiṣẹ́ ọkùnrin. Tá bá wá rẹ́ni tó ń ṣerú ẹ̀ láwùjọ, ó yẹ kán fún un ní ìjìyà tó tọ́ àti tó yẹ. Àti pé irú èèyàn tó lè máa ṣe nǹkan báyẹn tó bá jẹ́ pọ́mọ kékeré ni, ṣé ó ní ìyá, ṣé ó dẹ̀ ní bàbá? Ó yẹ ká wádìí. Torí tó bá ní ìyá, ó yẹ ká béèrè lọ́wọ́ ìyá ẹ̀ ìgbésí ayé tí ìyá ẹ̀ ń lò. Àti bàbá ẹ̀ náà, ó yẹ ká mọ̀ ìgbésí ayé tán ń lò. Torí wọ́n máa ń sọ nínú ilẹ̀ Yorùbá, wọ́n ní tí kò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú. Ká béèrè lọ́wọ́ ìyá ẹ̀ dáadáa iṣẹ́ tó ń gangan ń ṣe. Torí tó bá wà responsible gẹ́gẹ́ bí abiyamọ, ọmọ 18 years ò ní láti kúrò nílé kó lọ máa drug rẹ̀, kó máa ṣiṣẹ́ ọkùnrin, kó máa ṣiṣẹ́ obìnrin. Kò dáa. A jẹ́ pé bóyá kò lóbi ni. Láti fi ipá bá obìnrin lò pọ̀, ní tí ò bá ojú mu ni. And then gbogbo ẹni tó bá ń ṣe, ó yẹ kí wọ́n fi ìyà tó dópin jẹ wọ́n. Bọ̀ ní tèmi kàn tó rí ni pé ọmọ tí wọ́n bá ní fi bá pa lò pọ̀, irú ìrìn wo ló rìn kó tó di pé wọ́n fi bá ipá bá lò pọ̀. Sọmọ pé tọmọ bá rìnrìn tó tọ́, wọn ò ní fi ipá bá lò pọ̀. Bọ̀ ká ní pé ìrìn rẹ̀ jákujàku ni ó rìn tí ó jẹ́ pé òbí ń bá sọ̀rọ̀ kò gbọ́, ara wájú sọ ara bákan náà ní í ṣe. Tí ò ti rọ ní bẹ́ẹ̀ bá bọ́ sí irú situation báyẹn, wọ́n fi bá pa lò pọ̀. And then tèmi kan rọ̀ wá ni pé kí alúkálukú ká mójútó àwọn ọmọ wa. Ó jóbìnrin ni o, ó jọkùnrin ni o, tó jẹ́ pé responsibility wa yóò hàn nù ìgbé ayé wọn. Bọ̀ tó bá dé jẹ́ pé àmójútó wọn ní tí ó mọ̀ padà ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Nigeria of nowadays, nǹkan ti change, ayé ti change gan. So ìfipábánilòpọ̀ náà fipábánilòpọ̀ bẹ́yẹn. Ọmọ mi, ọmọ 14 years mi ti ń lọ club at this age. Ọmọ 12 years mi gan wọ́n ti mú lọ club. Nígbà táwa wà ní stage ni àwa ṣì wà ní secondary school. 15 years, 14 years a sì wà ní secondary school. Ọmọ 15 years ọmọkùnrin mi grown up, ọmọ ọkùnrin mi wọ́n ti ń dàgbà lẹ́sìn. So wọ́n nǹkan gbogbo àwọn nǹkan tí àwọn parents wa tán mú àwa bẹ̀rù nígbà yẹn, most of our parents sì wọn mú àwọn ọmọ bẹ̀rù ẹ̀ mọ́, wọn bẹ̀rù anything. So téèyàn bá dẹ̀ rìn ní gbègbèrè irú nǹkan bẹ́ẹ̀ yẹn, èèyàn ní kó sínú ẹ̀. So ẹni tó ń bá fipá bá lò pọ̀, ó rìn ní gbègbèrè ẹ̀ ni. Normally téèyàn bá wà ní time, ó ní time tó yẹ kó ọmọbìnrin máa wọlé. Even gbogbo ọmọ gan ni kò ṣe pé báyà ọmọbìnrin nìkan bẹ́yẹn. Because kọ́ làwọn kó fún wa lọ́wọ́ ọmọ wa tọ́, kó má ṣẹ̀rù wa ní ẹ̀rù ẹlẹ́rù. Kọ́ làwọn fún wa lọ́mọ wa tọ́ kí àwọn òbí mójútó ọmọ ẹ̀. Bí èèyàn bá lè ṣe tán nǹkan èèyàn á ṣe bá nǹkan. Ọwọ́ òbí òun ni ọ̀rọ̀ wà, kò ń ṣe ọwọ́ wípé bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì or society or anything. Ọwọ́ òbí lọ̀rọ̀ wà. Kọ́ làwọn kó ṣàánú, ó bá tọ́mọ wa.